Fúlàní mà kọ́ Fúlàní kọ́ ni àwọn ajínigbé o. Fúlàní kọ́ làwọn ajínigbé tó jí àbúrò àti ọmọ former minister of power Adélabú Pẹ́ńkẹ́lẹ́ Mercy. Fúlàní kọ́ o, Yorùbá ni wọ́n o, kódà wọn ò tún ṣe Yorùbá lásán, OPC ni wọ́n, Odùduwà People Congress, OPC ni wọ́n o. Màmá wa Yorùbáwùyí wọ́n mà ti jáde, wọ́n ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Máa fídíò sílẹ̀ fún yín kẹ́ wá lọ wò báyìí. Ẹ bá mi share, gbogbo olólùfẹ́ ìkànnì Only Jesus TV, ẹ bá mi share fídíò yìí. Ẹ jọ̀wọ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì lọ́wọ́lọ́wọ́ tẹ́ ń wo fídíò yìí tẹ́ ti subscribe, ẹ wo ìsàlẹ̀ yẹn, ẹ máa rí subscribe button, ẹ bá wa tẹ̀ ẹ kò ní gba owó lọ́wọ́ wa, kì í ṣèyàn ní jàǹbá kankan. Tẹ́ bá ti tẹ̀ ó máa gbé notification bell wá, ẹ tẹ notification bell yẹn náà, á lè tẹ̀ máa ta wá lólobó tá bá ti ní fídíò tuntun fún wa. Ọwọ́ tẹ́ fi ń ṣe lé lórúkọ Jésù ẹ̀ ní fi gbọ́mọ sí. Gbogbo ohun tẹ́ bá dáwọ́ yẹn lé ó máa yọrí sí rere lórúkọ Jésù. Ó yá lókè lọ́hùn. Àṣẹ ọmọ ẹgbẹ́ OPC làwọn tó jí àbúrò Adélabú gbé nìbàdàn. You say what? Aláròyé tún sọ mi ò gbọ́ dáadáa. OPC làwọn tó jí. Àṣẹ ọmọ ẹgbẹ́ OPC làwọn tó jí àbúrò Adélabú gbé nìbàdàn. Aláròyé ní sùúrù. You say what? Igi yàrá fẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ ẹni ta ni kò fẹ́ ni lójú tún fata sẹ́nu. Òwú kì í là kínú obólóko gbígbó ajá kì í pajá kíkan agbo kì í pagbo ẹjẹ́ ohun tí iṣẹ́ ẹ bá mi ìtàkùn tó ní kérin má gòkè àlọ́ ó ti tẹ́ ọba tó gbé Mósè níjà òun ló mú wa borí àdúlìyà ló mú mi gòkè lọ́jọ́ náà. Mi ò gbọ́ dáadáa ẹ̀yin tèmi ẹ̀ka rẹ̀ kásán ẹ̀ka àdẹ́kùn dédé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín àwọn òwò ni wọ́n sọ pé wọ́n jí àwọn ọmọ Adélabú gbé nìbàdàn. Ó lẹ́tí kẹ́ o bọ̀dá kidnappers ọ̀nkú ajínigbé alpha Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams bó o lẹ ṣe ṣe under your watch lóògùn ọ̀fẹ́ o because àwọn ọmọ tó máa bọ́ tá ń sìn wọ́n ní Sunday Igboho kíní kan OPC mi ìdẹ̀fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ OPC báwo alpha báwo náà ṣe ṣe àbí mi ò àjọ àwọn ni wọ́n pè bóyá mi ò gbọ́ ẹ wo ẹjẹ́ agbáròyìn lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu Aláròyé Yorùbáwùyí lórúkọ mi. Èní ni 9th of June 2026 ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún 2026. Ó lágbára o ta ni ká súnmọ́ ta ni ká sá fún ṣájínigbé ní àbáwọn ará ìlú ó ti lágbára báyìí. OPC làwọn tó jí. Àṣẹ ọmọ ẹgbẹ́ OPC làwọn tó jí àbúrò Adélabú gbé nìbàdàn. Bí ìgbà tí wọ́n jẹ tẹ́tẹ́ ní inú àwọn ará àdúgbò Ayégun lójú ọ̀nà Olójúorò nìbàdàn ń dùn nígbà tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Olúgbénga Abímbọ́lá ṣàbẹ̀wò sí ibi tí àwọn ajínigbé tọ́jú àbúrò olóyè Adébáyọ̀ Adélabú àtàwọn ọmọ rẹ̀ méjèèjì tí wọ́n jí gbé pamọ́ sí. Èyí wáyé lẹ́yìn tí àwọn ọlọ́pàá gba àwọn èèyàn náà sílẹ̀ tí wọ́n sì mú 4 nínú àwọn tó lọ́wọ́ nínú ìwà ọ̀daràn náà. Ní nǹkan bíi aago 7 àbọ̀ àárọ̀ ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 3 oṣù kẹfà ọdún 2026 yìí làwọn ẹrú ikú jí abilékọ Ọláìdé Adégòkè pẹ̀lú àwọn ìbejì rẹ̀ John àti Paul gbé lágbègbè Ring Road nílùú Ìbàdàn lásìkò tí obìnrin náà gbé àwọn ọmọ rẹ̀ ọ̀hún lọ sílé ìwé wọn. Láàárín odidi ọ̀sẹ̀ bíi méjì làláròyé gbọ́ pé ọ̀kan nínú àwọn tó ń bá ìdílé náà ṣiṣẹ́ fi ṣọ́ gbogbo ìrìn àjò wọn tó sì tú àṣírí náà lé àwọn ajínigbé lọ́wọ́ lẹ́yìn tí àwọn onítọ̀hún ti bá a di awo pé àwọn yóò jọ pín owó tí wọ́n bá gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí náà lẹ́yìn tí wọ́n bá ti lè rí wọn jí gbé. Lọ́jọ́ kẹrin ìyẹn ní nǹkan bíi aago 7 àbọ̀ alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kẹfà oṣù kẹfà ọdún 2026 yìí ni wọ́n yọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò nínú ìgbèkùn lẹ́yìn ìjà alágbára kan tó wáyé láàrin ikọ̀ àwọn ọlọ́pàá tó ń dẹ́kun ìwà ìgbésùnmọ̀mí tí wọ́n ń pè ní FIDIRT Federal Investigation Department Intelligence Response Team pẹ̀lú àwọn ẹrú ikú tó jí wọn gbé tìbọntìbọn níbi tí ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbàgbọ́ pé àwọn Fúlàní ni wọ́n máa ń jí àwọn èèyàn gbé. Ìyàlẹ́nu ló jẹ́ pé Yorùbá làwọn tó ti gbé àwọn ọmọ rẹ̀ gbé. Ọmọ ẹgbẹ́ Odùduwà People's Congress OPC pàápàá ni wọ́n gẹ́gẹ́ bí àwọn náà ṣe fẹnu ara wọn jẹ́wọ́ nínú ilé kan níbi tí wọ́n ń pè ní Lakan Estate lágbègbè Olójúorò nìbàdàn ni wọ́n gbé àwọn ẹni ẹlẹ́ni pamọ́ sí láì mọ̀ pé àṣírí ilé ìkọ̀kọ̀ náà yóò padà tú sí àwọn agbófinró lọ́wọ́. Ilé ọ̀hún kì í ṣe ibi tí ẹnikẹ́ni lè kùgìrì wọ̀. Ìdí ni pé ọ̀nà kan ṣoṣo ló wọ ibẹ̀ láti ìgboro Ìbàdàn. Díẹ̀ nínú wọn sì farapamọ́ síbì kan lágbègbè ọ̀hún pẹ̀lú ìbọn ńláńlá tí wọ́n ń ṣọ́nà láti rí i dájú pé eéṣin kò ta fẹ́lẹ́fẹ́lẹ́ lọ sọ́nà inú ilé ọ̀hún.
gẹ́gẹ́ báláròyé ṣe gbọ́ wọ́n tún ní èèyàn tó ń bá wọn dáná oúnjẹ lọ́tọ̀ oúnjẹ tí obìnrin náà bá sè ni wọ́n ń jẹ pẹ̀lú àwọn tí wọ́n mú nígbèkùn níbẹ̀ lọ́jọ́ wẹ́sídẹ̀ẹ́ tí gbogbo ìmọ̀ àti ète àwọn ẹrú ikú yìí dàrú pátápátá wọ́n ti ṣe oúnjẹ tí wọn yóò jẹ lálẹ́ ọjọ́ náà wọ́n sì ti jókòó ti ìrẹsì funfun pẹ̀lú ọbẹ̀ ata díndín àti ẹyin sísè jẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí í jẹun àwọn ọlọ́pàá dé tìjàtìjà wọ́n lè bá ti farabalẹ̀ jẹ ìrẹsì wọn ṣáájú àkókò tí àwọn ọlọ́pàá bá wọn lálejò yìí kí ló dé Aláròyé tí wọ́n ń gbọ́ léraléra ni kò jẹ́ kí wọ́n lè ṣe bẹ́ẹ̀ oúnjẹ wẹ̀ níbi tí wọ́n ti fi ìbọn pèrò sọ́kọ̀ ọkọ̀ òfin tó ń lọ sájùlé ọ̀run àwọn agbébọn tó ń dáàbò bò wọ́n ni wọ́n yìnbọn sí àwọn ọlọ́pàá tó wá láti fún àwọn tí wọ́n mú nígbèkùn ní ìdáǹdè tó fi di pé ọ̀rọ̀ náà di ogun tààrà láàrin àwọn ọmọ ogun ajínigbé àti ikọ̀ agbófinró ìjọba ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn àwọn ọlọ́pàá yìnbọn pa méjì nínú wọn àwọn yòókù fẹ̀yìn rẹ̀ igbó tó wà lágbègbè náà nígbà tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lásìkò àbẹ̀wò sí ilé ọ̀hún ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ fìdí rẹ̀ múlẹ̀ pé ìbọn tí wọ́n ń pè ní pump action mẹ́ta pẹ̀lú ọta 14 àti oògùn abẹnugọ̀ngọ̀ ni wọ́n bá lọ́wọ́ àwọn afurasí ọ̀daràn náà. lára nǹkan tó ní wọ́n tún bá lọ́wọ́ wọn ni àáké hámà àwọn ìbòjú 2 ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota aláwọ̀ eérú tí kò ní nọ́mbà pẹ̀lú àwọn oògùn olóró tó máa ń jẹ́ kí èèyàn ṣì wà wò bí ajá àdìgbòlugi oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ láti jẹ òun ṣì wà níbẹ̀ di àsìkò tí ọ̀gá àgbà àwọn ọlọ́pàá kó àwọn oníròyìn lọ síbẹ̀ nírọ̀lẹ́ ọjọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù kẹfà ọdún 2026 yìí gẹ́gẹ́ bí CP Adébọ́lá ṣe ṣàlàyé ó ní gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè ti ṣe kéde rẹ̀ ṣáájú ọwọ́ wa ti tẹ àwọn tó jí abilékọ Adégòkè gbé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ orúkọ àwọn olórí wọn ni Wálé Abọ́láléwá ẹni tí àwọn olólùfẹ́ tún mọ̀ sí Olóró pẹ̀lú Ìdílé tí wọ́n ń pè ní Solution àtúnmú 2 nínú àwọn tó bá wọn ṣètò ilé tí wọ́n gbé àwọn èèyàn náà pamọ́ sí orúkọ àwọn eléyìí ni Sẹ̀míù Ìṣọ̀lá ẹni ọdún 39 àti Adéyẹmí Ayọ̀bámi tí òun jẹ́ ẹni ọdún 35 gbogbo wọn wà lákàtà wa báyìí tí wọ́n ràn wá lọ́wọ́ nínú ìwádìí wa tó ń tẹ̀síwájú Olóró ọ̀gá àwọn afurasí ajínigbé tí ọwọ́ tẹ̀ yìí pẹ̀lú ògbólógbòó ọ̀daràn kan tó ń jẹ́ Abọ́lájí Àlèṣe ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí BJ ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kọ́ mú fún ìṣẹ̀lẹ̀ ìjínigbé lọ́dún 2022 kí wọ́n tó padà sídìí ìwà ọ̀daràn náà lẹ́yìn tí wọ́n jáde lọ́gbà ẹ̀wọ̀n. Aláròyé gbọ́ pé Abọ́lájí Àlèṣe ẹni tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ fún ìgbà àkọ́kọ́ lọ́dún 2016 ló kọ́ Olóró níṣẹ́ ó sì kọ́ iṣẹ́ ọ̀hún yanjú ọmọ ìṣẹ̀lẹ̀ ni nínú àwọn tí ọwọ́ tẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé àbúrò Adélábù àtàwọn ọmọ rẹ̀ yìí Olóró nìkan ni kò sọ̀rọ̀ níṣe ló sọ orí kọ́ nínú ọkọ̀ àwọn ọlọ́pàá bí ẹni tó ti fẹ́ kú ara iṣẹ́ tó sì kọ́ lọ́wọ́ Àlèṣe tó ti ṣẹ̀wọ̀n fún ìgbà bíi 2 ọ̀tọ̀ọ̀tọ̀ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé nìyẹn tẹ́ ò bá gbàgbé irú ọgbọ́n ìní Àlèṣe náà dá nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá tẹ̀ ní ìpínlẹ̀ Ògùn lọ́dún 2025 lẹ́yìn tí òun àtàwọn ẹgbẹ́ ẹ̀ jí ìyàwó ọba kan gbé ní ìpínlẹ̀ Èkó òun nìkan ni kò sọ̀rọ̀ nígbà náà tó jẹ́ bí èèyàn bá bi léèrè ọ̀rọ̀ níṣe ni yóò bẹ̀rẹ̀ sí wúkọ́ tí yóò máa pọ̀ ẹ̀jẹ̀ lẹ́nu bí ẹni tí kò ní lo ìṣẹ́jú kan sí i mọ́ láyé ẹni tó bá rántí afurasí ajínigbé tó ń lo oògùn abẹnugọ̀ngọ̀ tí wọ́n ń pè ní àbèrè ní ìpínlẹ̀ Ògùn yóò mọ irú èèyàn tí wọ́n ń pè ní Àlèṣe tàbí BJ tí í ṣe ọ̀gá Olóró nídìí iṣẹ́ ìjínigbé irú ọgbọ́n BJ yìí ló jọ pé Olóró náà ń dá fáwọn ọlọ́pàá báyìí irú àwíjàre àìlera báyìí làwọn afurasí ọ̀daràn wọ̀nyí máa fi ń kẹ́wọ́ láti rí ojú rí àwọn adájọ́ gbà ní kóòtù pẹ̀lú bí àwọn yòókù tó ń lọ́wọ́ nínú ìjínigbé yìí ti ṣe na pápábora pẹ̀lú ọgbẹ́ ìbọn tó ti wà lára wọn ọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá rọ gbogbo ilé ìwòsàn àtàwọn òṣìṣẹ́ elétò ìlera ní ìpínlẹ̀ náà láti fi ẹjọ́ ẹnikẹ́ni tó bá gbé ọgbẹ́ ìbọn wá sọ́dọ̀ wọn fún ìtọ́jú sun àwọn ọlọ́pàá lẹ́yìn òṣùpá Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún. ṣé rí gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Wuyì mo kí yín káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú dédé àsìkò yìí according to the time tí Ṣóyí bàbá yín èní ni 9th of June 2026 ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2026 ṣe rí obìnrin tó ń sọ̀rọ̀ níbi fídíò yẹn tí mo ṣó fún yín Falilat lórúkọ ẹ̀ Ògúnkọ̀yà ọmọ Fúlàní ni but ó máa pretend bẹ́ẹ̀ ni pé Yorùbá lòun táwọn Yorùbá pẹ́ ṣe ń sọ̀rọ̀ nísìn nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó pé bàtò ti bó họ ni eléyìí tó máa support Fúlàní against Yorùbá láti ilẹ̀ náà tẹ́lẹ̀ bẹ̀tẹ́jọ́ kì í ṣẹ́jú ẹni ká má mọ̀ dá ẹ̀ àìwúlò ara ayé ló jẹ́ kí èèyàn rántí èrò ọ̀run bàtí wọ́n jí àwọn pípò yìí gbé everybody mọ̀ pé Fúlàní ló ń jiyàn gbé ṣùgbọ́n ní báyìí àwọn ọmọ Yorùbá náà ti wá ṣiṣẹ́ wọ́n ti kọ́ṣẹ́ wọ́n ti graduate àwọn náà ti ń jiyàn gbé Fúlàní ti wá lẹ́nu ọ̀rọ̀ lórí yín àwọn ìwà tí Yorùbá òkì máa ń wù tẹ́lẹ̀ wọ́n lágùn tó bá bá járe ó máa jẹ ìgbẹ́
tó kọ́ wọ́n ti kó àpò mọ́ àwọn tí ẹ̀mí èèyàn ò jọ lójú. Yorùbá láti ilẹ̀ àwọn ò ní bad record ṣùgbọ́n wọ́n ti kó àpò mọ́ àwọn wèrè èèyàn. Àwọn ọmọ Yorùbá náà ti ń ṣe ajínigbé náà. Àwọn tí wọ́n pa yìí kí ni gain wọn? Àwọn tí ọlọ́pàá pa yìí tó bá pẹ́ lọ́tọ́ lókun máa ń wẹ̀yìn, what will be your gain? Báwo lè ṣe máa feel tẹ́ bá ti bí àwọn ọmọ kalẹ̀? Lórí Yorùbá láìkì ìtàn wọ́n lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n bá ṣẹlẹ̀ kó máa sọ pé nígbà kan bàbá ẹ̀ ṣe kinní kan, ìyá ẹ̀ ṣe kinní kan, ọmọ lágbájá ni, ọmọ tàmẹ̀dò ni. Bó ti yẹ pé Nàìjíríà ó ti dórí gbogbo ẹ̀ kodò. Tí Nàìjíríà bá dórí ẹ̀ kodò ni kò yẹ kí ọmọ Abacha kó bọ́ta pò fẹ́ du ipò, kò yẹ kí ọmọ Babangida bọ́ta pò fẹ́ du ipò, even ọmọ Tinubu níbi tó dé yìí nísìn kò yẹ kí ọmọ olóṣèlú kọ̀ọ̀kan, even ọmọ Buhari bọ́ta pò fẹ́ dupò. Tó bá gbà tí ilẹ̀ Yorùbá dá wà tí ilẹ̀ Yorùbá ń jẹ́lẹ̀ Yorùbá tí a mọ orúkọ ta lórí kì í ta máa ń sọ ìtàn. Gbogbo àwọn tí wọ́n ń fìyà jẹ wáyìí kò yẹ kí ọmọ wọn gan rí ìyàwó fẹ́ tàbí ọkọ fẹ́ láàrin ìlú talkless kó máa sọ pé àwọn fẹ́ du ipò. Ṣùgbọ́n wọ́n ti kó dọ̀tí mọ́ ẹ̀wà fún wa, wọ́n ti da yẹ̀pẹ̀ mọ́ gàrí, wọ́n ti dọ̀kúta mọ́ rẹsì. Ẹ pé Fúlàní sí lẹ́nu ọ̀rọ̀ lórí yín, ibẹ̀ yẹn kọ́ ni mo ti máa dúró. Mo fẹ́ sọ fún yín gbogbo ẹ̀yin olóṣèlú, Yorùbáwùyí lórúkọ mi, ọ̀rọ̀ tí mo ti máa ń sọ fún yín tipẹ́tipẹ́ òun ló padà wá sí ìmúṣẹ. Ṣẹ́yẹ́ tó mú páàsì ìyàwó Adélabú kalẹ̀, mo ti máa ń sọ fún yín gbogbo àwọn tẹ́ ẹ gbójúlé lásìkò tó bá yá tí revolution bá dìde àwọn kọ́kọ́ máa ṣekú pa yín. Yes, tí kúlẹ̀ bá pa nítorí ò lè pa, kò sẹ́ni tí ò lè dànù, kò sẹ́ni tí ò lè ṣe gbà, kò sẹ́ni tí ò lè ṣàwó. But ẹ̀yin tí ẹ̀ ń rúlu wa yìí, àwọn tó máa gbójúlé náà kọ́ lélẹ̀, ẹ̀ ń tẹ́ gbójú okùn lé kó jẹ́ ní àgbà. Àwọn tó máa gbójúlé lélẹ̀ tẹ́tẹ́ ń fìyà jẹ wá. Adúpẹ́ wípé ti rescue àwọn Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì o, àbúrò Adélabú àtọ̀ àwọn bèjì ẹ̀ ti rescue wọn. Àwọn ọmọ tiwa tán wà nínú igbó, àwọn bèjì ìyàwó Adélabú àbí àbúrò Adélabú ọmọ 12 years ni wọ́n. Christiana Àkànbí wà nínú igbó ọmọ 2 years ni. Ọmọ month wà nínú igbó ọ̀sẹ̀ kìíní ọ̀sẹ̀ kejì ọ̀sẹ̀ kẹta. Ẹjọ́ kí lẹ̀ ń bá wa ṣe sí yẹn? Kí lẹ̀ rí bá wa ṣe sí? Àfàìmọ̀ ká má ka oṣù torí àti rí flashing dó àti sọ pé no negotiation pẹ̀lú ajínigbé. Bẹ̀tẹ̀ àwọn tó wà nínú igbó yìí ti funfun tán. Òjò pa wọ́n, òun pa wọ́n. Ẹ rí principal tó ń sọ̀rọ̀, ẹ rí ọwọ́ ẹ̀ bó ṣe funfun. Tẹ́ bá wo bí ẹ̀kẹ́ ẹ̀ báyìí, ẹ rí pé big ti wọlé, ojú ẹ̀ wá funfun. Ó ní the urgent medical attention. Òtútù ni wọ́n ń pè nǹkan tó wà lára principal yẹn. Òtútù gidi. Tó tún bá dẹ̀ wọ̀yàn lára, tó bá fa pneumonia, ó lè cyst breath èèyàn téèyàn ò ní lè mímọ́. Kí lẹ̀ ń bá wa ṣe sí yẹn? Mo fa àsìkò yìí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu, Àkànbí ọmọ Olódòdẹ àti ẹnjìníà Olúṣèyí Mákindé, mo pè yín lórí ọ̀rọ̀ àwọn tó wà nínú igbó yìí. Ẹ fi wò tó yẹ pé bóyá ọjọ́ tí wọ́n wá kó àwọn ọmọ yẹn, ìgbà tí wọ́n ń bọ̀ ni wọ́n padà àwọn Fúlàní ọ̀hún ẹ̀fà tó wà nínú igbó ni wọ́n pàdé ìyàwó àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì Adélabú ni wọ́n gbóhùn àtàwọn ọmọ ẹ̀ pẹ̀lú wọn. Ṣé máa sọ fún mi pé wọ́n sì máa wà bẹ́ẹ̀dì sí? Lọ́ba yẹ ká ra àrùn fẹsẹ̀ sí, kò sẹ́ni tí ò lè ra àrùn fẹsẹ̀ sí. Bí wọ́n ṣe ń bọ̀ lọ́jọ́ yẹn, kọ́kọ́ pàdé mínísítà kan, ìyàwó mínísítà kan gbé mọ́ àwọn pípù yẹn. Ẹ sọ fún mi, ṣé ìyàwó mínísítà ṣe máa wà nù gbódì sí? Ẹ ṣe wá wo ọgbọ́n tẹ máa fi gba àwọn ọmọ olówó yẹn tó máa fi yá ní kíákíá, ẹ ṣe wá fi gba àwọn ọmọ tálíkà náà. You see, on the internet people don't even trust you. Wọ́n bí ní ìpè ìjínigbé yẹn ìpè stage ẹ̀ ni. People see as film, more film ni. You guys are acting according to script tí producer kọ fún yín. Despite pé ẹ show video àti wọ́n lọ rescue wọn, people are still turning down the videos. Nígbà wọn ò believe yín. And for us to believe pé lóòótọ́ lẹ̀ ń ṣiṣẹ́ tí kò sí pé bóyá ọmọ tálíkà ọ̀tọ̀ ọmọ olówó ọ̀tọ̀ tẹ́ ẹ̀ pàwápọ̀ sọ́tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ̀ ìyàwó sọ́tọ̀ọ̀tọ̀, ẹ bá wa wọnú gbó, ẹ bá wa rescue àwọn ọmọ Pẹ̀nkẹ́lẹ́, àwọn èèyàn wa náà tí wọ́n jí gbé tí wọ́n kì í ṣọmọ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì, tí wọ́n kì í ṣọmọ àbúrò Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì, tí wọ́n ọmọ èèyàn kankan. The children of nobody must be able to become somebody without knowing anybody. Ká lè ráyè ṣe. Mi ò ní sọ jù báyìí lọ for now. OPC kí ló dé? Ẹ̀yin lẹ tún ṣiṣẹ́ ajínigbé ni. OPC ló ń ṣiṣẹ́ ajínigbé. Ó mà wá lágbára kẹ. Ààrẹ Gani Adams bó o ní? Báwo lẹ ṣe ṣe? Tó jẹ́ wípé ẹni tẹnika igi tábà fẹ̀yìntì gbogbo ẹ ti dẹ́gùn. Ẹni ta ní kó fẹ́ni lójú ó ti fi ata sẹ́nu.
ẹni ta ní kó kíni lẹ́yìn ó ti fẹ̀gún sọ́wọ́. Ààrẹ Gani Adams báwo lẹ ṣe ṣe? Ó lágbára o. Ta ni ká súnmọ́, ta ni ká sá fún? Ṣé OPC ni ká súnmọ́ tàbájì ní gbé? Ilé ayé ó kọjá sísọ igi àbáfẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ ẹni ta ní kó fẹ́ ni lójú tún fata sẹ́nu. Òwú kì í là kínú ogbó lóko gbígbó ajá kì í pajá kíkan agbó kì í pagbó. Ẹ jẹ́ ń jíṣẹ́ tèmi tàkùn tó ní kérin má gòkè àlọ́ ó ti tẹ́ ọba tó gbé Mósè níjà òun ló ń ìbéèrè. Ó máa ti yẹ ẹ̀yin Christian ohun tí mo pẹ́. I love you guys. See you on my next show. If you are coming across my page for the first time, Yorùbá will be welcome. Yorùbá kí ló ṣe wá? Yorùbá ń para wọn nítorí owó. Yorùbá ń dalẹ̀ ara wọn nítorí owó. Yorùbá ṣera wọn níbi nítorí owó. Yorùbá kí ló ṣe wá? Àwa tó yẹ ká wà níwájú, tó yẹ ká wà lókè, àwa wà lẹ́yìn. Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká ronú. Ọjọ́ ọ̀la wa ṣe pàtàkì. Ẹ jẹ́ ká rántí àwọn ọmọ tá à ń fi sílẹ̀. Kí ló máa jẹ́ ìrètí wọn lọ́la? Ìwà tó ní kálukú wa bá wù, ìtàn là ń kọ tí ò ní parẹ́. Ẹ jẹ́ ká kọ ìtàn rere sílẹ̀ fún àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Yorùbá ẹ jẹ́ á ronú, ẹ jẹ́ á fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ á jí gìrì. Ẹ má jẹ́ ká ti torí owó ká gbé ìwà rere, àṣà rere tó wà ní Yorùbá ká gbé dànù. Ẹ má jẹ́ á ṣe bẹ́ẹ̀. Ẹ ṣeun gbogbo alájọ fídíò yìí pátápátá. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o. OPC nínú ajínigbé, ẹ jọ̀ọ́ nígbà tó wá rí báyìí ta la tó fẹ́ trust, ta la tó fẹ́ gbẹ́kẹ̀lé? Ohun tẹ́yin náà bá rí sí ẹ já pàdé ní comment section. Ẹ ṣeun. Láìpẹ́ á tún padà wá ní àlàáfíà.